ẹjọ́ ebi ń pa mí ní sáà ẹjọ́. Subhanallah, ọmọ ọ̀daràn. Jesus. Jesus. Are you playing? What type of plane is this? Ẹ káàbọ̀ sà. Ẹjọ́ má bínú ẹjọ́, mo ní ìdí ẹ̀pọ̀ yìí sà. Bẹ́ẹ̀ sà. Ẹjọ́ ebi ń pa mí ní sáà ẹjọ́. Bẹ́ẹ̀ sà. Ẹjọ́. Wọ́n ní ká tó ń jẹun. Ẹ ṣí kà. Ẹ ṣí kà. Ṣé yan wà sà? Yan wà. Ikú máa pa ẹ́ láìpẹ́ yìí. Ẹ bá mi bọ̀ bẹ̀, ẹ máa gbọ́ ní yan wà. Bẹ́ẹ̀. Ẹ bá mi bọ̀ bẹ̀ ẹ jọ. Ó lọ jókòó tẹ́tẹ́lẹ́. Ó ní wọ́n. Ẹ ṣe. Ó gbọ́dọ̀ jókòó tẹ́tẹ́lẹ̀. Ó lọ jókòó tẹ́tẹ́lẹ̀. Subhanallah, ọmọ ọ̀daràn. Ibi tó ti wá lọ sí NYSC, wọ́n lọ́mọ méje ló fún lóyún. Ẹ ṣe. Ẹ ṣe. Múra ń tọ́ bá fi pàdé Ọlọ́run bí yẹn bá bá pálapàla tó ń ṣe ikú wàláhì orí ìburú ni fún un láyé àtàlìkìyàmù. God have mercy upon us. Ṣe. Jesus. Jesus. Are you playing? What type of plane is this? This is playing. Is it by force to send money to people? Ẹ ṣe sà. Wàhálà máa ṣẹlẹ̀. Olóburúkú ni máa nìyí o. Ẹnìkan ni mo wá nínú ibi gáràjì bẹ́ẹ̀ òórùn mú bí olórí burúkú nínú òun wà fún 2 hours. Ẹ ṣe sà. Ẹ ṣe sà. Rọ́ọ̀nù. Mami, ẹjọ́ ẹ bá ń kó tí vita mẹ́ta. Ẹ sà. Kílẹ̀? Ẹ sà ẹ má ti tọ̀ ẹ jẹun yín náà. Wọ́n máa kọ́ bí wàá ṣe kí láyé mi àbí kí n tún gbogbo ilé kí lọ́kọ̀ pẹ̀lú tiẹ̀. Ẹ sanwó oúnjẹ ẹ wá ẹ sanwó oúnjẹ tẹ́ rà fún mi náà. Section ẹ̀ pé láwọn àbáyé. Mo ní kẹ́ sanwó oúnjẹ tẹ́ rà fún mi náà. Oúnjẹ tí mo. Nǹkan tí mi gan ra gan kò tó nǹkan tó wọ̀ kó síwájú oníkẹ́mi ò sanwó ẹ̀. Bẹ́ẹ̀ náà lẹ́ni. O ti ń tọ́jà bí. Ẹ̀yin náà lẹ́ni kí n rà á. Má ní kọ́ ra nǹkan ní kó kó adúlé síwájú. Ẹ̀yin náà mo sọ fún yín kí n tọ́ ẹ̀yin lẹ́ni ẹjọ́. Ó ṣe èrè kí tó wo èsì náà. Ẹ̀yin náà lẹ́ni kí lọ gba gbogbo ẹ̀ ẹ̀sà dáàdì ẹ̀ wá ẹ̀yin náà ẹ̀sà ẹ̀dúró. Mọ́mì ìgbà tí mo délẹ̀ kan kí náà sọ. Ẹ̀wọ̀ tó rà síwájú. Ṣèbẹ́ náà lẹ́ni pé. Ẹ pa mí ni, mo bá rí ni, wọ́n rẹ̀ sí mi ni. Mo ẹni sùn sa ẹni ìgbà tí mo dé ibà ẹni náà lẹ́ni lọ gbà nǹkan tó ẹni lọ gbà nǹkan tó. Bẹ́ẹ̀ni kò lọ gbà kó kí ni tí mo gbélé. Wá ṣé òun wá ní mi ni. Ẹ mo fọlọ́ bẹ̀ ẹjọ́ ẹ bá bẹ̀ wọ́n ẹjọ́. Ẹ má ti mọ̀lẹ́ ẹjọ́ torí ọlọ́run ẹjọ́. Ẹ má bínú sa. Ẹ má bínú sa. Ẹ sà ẹ gbó lọ́wọ́ ẹ má yẹ kọ́ lọ ẹ má yẹ kọ́ ẹ sà. Ẹ gbó wá ṣé ọ̀rẹ́ sí mi ni. Ẹjọ́ tó ọlọ́run ẹjọ́ ẹ má bínú. Ìyáwèrè ni. Ẹjọ́ ẹ má bínú ẹ̀yin sùúrù. Sùúrù wo ni mo kẹ́ ni ẹlẹ́gbọ̀n kẹta gan sọ ẹ̀yẹn tọrọ oúnjẹ lọ́wọ́ mi àwọn nǹkan tó kú síwájú náà ètò àwọn oníkejì kéré oúnjẹ fún òun ẹ̀wò ẹ̀bàlẹ̀ mi bẹ̀ wò nǹkan tó kú síwájú náà. Iyún lásán ni ebi ń pa mí ni. Ebi òṣìwò ló ń pa ẹ́. ẹjọ́ sa. Mi ti lọ́wọ́ oṣù tó gba àwọn tó fi kú wá aṣọ wáìnì mi ni. ẹjọ́ ẹ má dáàdi ẹ wò dáàdi ẹ wò prank ni sa ẹ wò prank ni ẹ wò kámẹ́rà tó ká inú fídíò nìyẹn. Dáàdi ẹ má bí.
ọlọ́wọ́ bọ̀ àbẹ́rẹ́ ni ẹ̀bá ni mo gbà wọ́n kọ́ ẹ má bínú sà ẹ má bínú dáadé ẹ má bínú ẹ jọ tó lẹ́ má bínú ọlọ́wọ́ ò tí gbowó oṣù mo ò tí gbowó oṣù mo ká ló gbé. ẹ o ẹ pẹ̀lẹ́ ẹ má bínú sà ẹ má bínú ẹ má bínú dáadé ẹ má wọlé màá kọmpẹsẹtì ẹ má wọlé màá kọmpẹsẹtì ẹ má wọlé ẹ má bínú ẹ má bínú ẹ má ẹ jẹun yín náà ó ti gbọ́n bẹ́ẹ̀ ẹ má èló lówó oúnjẹ tán wà èló lówó oúnjẹ tán wà. 900. No, èló ni gbogbo eléyìí jẹ kọ̀ọ̀kọ̀ èló ló jẹ ọ̀kan náà. ẹ má bínú ó yá ẹ má bínú ẹ má bínú bàbá mi ẹ má bínú sà. ẹ gbà ẹ má bínú ẹjọ ẹ yẹ jẹran yẹ jẹran ẹ tẹ jẹ jẹran ẹ jẹran ẹ jẹran ẹ jẹ ẹ yà gbẹlẹgbẹ ẹ tẹ jẹ lẹ́yìn náà ẹ jẹ ẹ jẹ ẹ yà ẹ jẹ ẹ yà ẹ pẹ̀lẹ́ sà ẹ pẹ̀lẹ́ sà ẹ pẹ̀lẹ́ ọ̀rọ̀ ẹ ṣe gan sa má bí ṣe ẹ ṣe gan sa ẹ má bínú ẹ má bínú.